We are not dead. We are alive. We are alive. We are not dead. We are alive, my daddy. Orúkọ mi ni Joy Àjànàkú. Mo jẹ́ ìyàwó olóògbé Prophet Elijah Ìrètọ́lá Àjànàkú. Níbẹ̀rẹ̀ ó lágbára gan, ó tough, olóyìnbó máa sọ pé tough. Ó tough gan because àwọn tí mo rò pé yẹ kó ṣe ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó ṣẹ̀yìn ò ṣẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ ogun dìde from the family of daddy, from some of the church members, which is normal. Ogun dìde àwọn tí mo rò pé yẹ kó dúró àwọn gan ló tún gbógun dìde ńgbà yẹn. Ọdún dáàdì ò bá ọjà gbogbo ayẹ Pàǹtọ́pẹ́ ló ń sá sẹ́yìn nítorí pé ara ọkọ̀ ìbáwí tí dáàdì fún wọn gbà yẹn, so àwọn ló ń sá sẹ́yìn díẹ̀. So gbàyẹ tó dẹ̀ sínú Olúwa àti Tọ́pẹ́ torí mi ò ní personal number wọn, dáàdì ní number wọn ní number dáàdì àwọn dáàdì ló máa. So pè mí dìbò mi sọ̀rọ̀ yìí àti Tọ́pẹ́ pè mí ní pé ẹ̀kọ́ rẹ̀ yan o, at least our dáàdì jọ wà for like, if I'm not mistaken, I think 12 years or 11 years. So dáàdì bá ti ń sọ̀rọ̀ àti Tọ́pẹ́ máa ẹ̀mọ̀ pé mo sọ pé máa sí church náà gbà kan àti Tọ́pẹ́ bàmí tó bá lọ lé àti Tọ́pẹ́ máa mú ìwé dání, dáàdì bá sọ̀rọ̀ kan wá ní so àti Tọ́pẹ́ dẹ̀ smart, wọ́n máa pick àwọn ọ̀rọ̀ yẹn, wọ́n máa kọ́ so kò sẹ́ni tó yẹ pé, let me put it this way, kéèyàn ọkọ máa Mr. Pretty kó má ṣe mí gbọ́, kò sẹ́ni tó fẹ́ sọ tọ̀rọ̀ fáǹtì Tọ́pẹ́ but dáàdì máa stand by láti sọ tọ̀rọ̀ pé tó pa àwọn kan ọ̀fẹ́ lùsà ń Tọ́pẹ́ ń sìn ó bí pé star ọ̀fẹ́ lùsẹ̀ ọ̀kì fẹ́ sọ tọ̀rọ̀. ó lè ti máa gbọ́ kí Tọ́pẹ́ máa sọ pé ọlọ́run àjànàkú òní ń dákọ̀ èmi kọ́ ní ń dákọ̀, ọlọ́run tí mò ń pè tí ń fàánú dá mi lóhùn òní ń pè kì í ṣe èmi gangan ní ń pè lọ́lọ́run o. What made her to be scared? láti ọjọ́ yẹn lọ. Ever since then, that particular day, ọkàn bí lẹ́rìn náà ni. I just asked her. mo ní kí ló fẹ́. I said, what do you want? torí pé ò lè béèrè kọjá ní ti ọlọ́run mi ní. Because you can't ask beyond what my God has. ọkọ wípé. The husband said, mọ́tò. car. ìyàwó wípé. The wife said, ilé. house. mo ní ẹ má jiyàn. I said, don't argue. mo fún yín lọ́gbọ̀n ìṣẹ́jú. I give you 30 minutes. ẹ lọ jókòó. Go and sit down. ẹrù tẹ fẹ́. Think very well what you want. ẹ wá sọ fún mi. And come and tell me. bàtà sọ. When the top olùfẹ́ máa kọrin káàkiri ayé. she said she wants to be singing all across the nation. ó sì fẹ́ káwọn èèyàn mọ̀ ọ́n. She said she wants to be known by all. fẹ́ máa kọrin Jésù. She wants to be singing gospel songs. when is that her? Mo ní ṣe gbogbo ẹ̀ náà nìyẹn. mo ní láti ìsìn lọ. I said from now on. mo ní ó bì sí ó sì ní ráàyè tara rẹ. That you will be so much busy that you don't have time for yourself.